Ẹ káàárọ̀, a kú ojúmọ́ o, a kú dédé àsìkò yìí. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri la gbé ìsọ̀ wá bá lọ́jọ́ òní. Jesus Lovers Everywhere Online Community Church. Bẹ́ẹ̀ ni a ti dé bá a ṣe ń dé lórí pẹpẹ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí àwọn èèyàn wa níbi gbogbo tí wọ́n wà lágbàáyé nítòsí lọ́nà jíjìn wípé ìsìn ti bẹ̀rẹ̀ o. Ìsìn ọjọ́ Olúwa leléyìí. Àwa ti elédè Gẹ̀ẹ́sì àti ṣe ti ìsìn Gẹ̀ẹ́sì sẹ́yìn. Tiwa leléyìí báyìí, ti èdè Yorùbá òun leléyìí. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn èèyàn wa, pàápàá àwọn tí wọ́n kó dùdú iṣẹ́ ìránṣẹ́ wa lédè Yorùbá, pé ìsìn ti bẹ̀rẹ̀ lónìí. Kájọ jọ́sìn sí Ọlọ́run, kájọ mọ rírì ẹ̀ lónìí, kájọ mọ rírì ẹ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ohun gbogbo, ṣáájú ohun gbogbo, ọpẹ́ ni. Bẹ́ẹ̀ ni, nínú ohun gbogbo náà ọpẹ́ ni. Bóyá àdúrà ni, ìjọsìn ni, ohun ìsìn ni, ohunkóhun tá a bá ń ṣe, ọpẹ́ nínú ọpẹ́ ni, nínú ọpẹ́ fún Ọlọ́run. Torí Ọlọ́run ló jẹ́ ká wà, Ọlọ́run ló dá wa sí, òun ló jẹ́ ká wà láyé rere. Òun náà ni ò dá wa dá ọ̀rọ̀ ayé wa. Gbanigbani tí gbogbo ayé ń sátọ̀ wá nu. Abiyamọ tòótọ́ ni Ọlọ́run. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ká gbé ohun ọpẹ́ wa sókè sí, ká dúpẹ́ fọlọ́run, ká fìyìn fún orúkọ mímọ́ rẹ̀. Ká sọ fọlọ́run pé ó ṣe é, ó ṣe é, ó ṣe é. Ọlọ́run ó ṣe é lórí wa. Lórí aya ó ṣe é, lórí ọmọ ó ṣe é, lórí bàbá ó ṣe é, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò ó ṣe é, lórí gbogbo àwọn èèyàn tó ń bẹ nínú ayé wa ó ṣe, ó ṣeun. Gbogbo àwọn èèyàn tó sopọ̀ mọ́ àyànmọ́ wa ó ṣeun. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ làkọ́kọ́. Bẹ́ẹ̀ ni, ọpẹ́ làkọ́kọ́. Ká fọpẹ́ wọlé, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká sọ fún kó ṣe. A dúpẹ́ gan tọkàntọkàn. A fi àkókò yìí lẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun, a yìn ọ́. Ẹ mọ́ ó ṣe. A yìn ọ́, a gbé ọ ga. Ó ṣeun. A yìn ọ́, a gbé ọ ga. Ó ṣeun. A yìn ọ́, a gbé ọ ga. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Òní ní Sunday kìíní nínú oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ yìí. Mo fẹ́ ká dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo àkàsọ̀ tá a ti là kọjá, gbogbo oṣù tá a ti là kọjá ká tó dé ọjọ́ òní. Sunday kìíní leléyìí, ohun titun lọ́lọ́run fẹ́ fi bá wa bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ yìí. Òun ló ti jẹ́ wípé a fẹ́ sọ̀rọ̀ nípa ohun titun. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú gbogbo ewu tá a ti là kọjá, nínú gbogbo sáà tá a ti rí tá a ti là kọjá, nínú gbogbo ohun tí ó ti mú wa ré kọjá, nínú gbogbo ewu náà tá a tún ti là kọjá, nínú àwọn oṣù tá a ti rí nínú ọdún yìí. Mo fẹ́ ká sọ fọ́lọ́run wípé a mọ rírì ẹ̀ o. Òun ló kó wa yọ lọ́wọ́ ewu, ó kó wa yọ lọ́wọ́ ọ̀tá, òun ló pèsè fún àìní wa, òun ló ń ṣe ìtọ́jú wa, òun ló wò wá sàn, òun ló gbà wá là, òun ló dá wa nídè. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run tí ó gbàgbé wa bó ti wù ó kéré mọ́ kò gbàgbé wa o, kò sì jáfara nínú gbogbo àwọn ìlérí rẹ̀ sí wa o. Gbogbo àwọn ìlérí rẹ̀ náà ló ń múṣẹ lọ́kànjọ̀kan nínú ayé wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun tó máa ṣe fún wa lónìí. Òní tó fún wa lórí ọ̀fẹ́ àti bára wa kójọpọ̀ níwájú rẹ̀. Pé gbogbo àwa tá a jọ ń jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi, a tún padà bọ̀ láti wá jọ́sìn sí lórí pẹpẹ yìí. Àpẹ̀dín, àpẹ̀dí àṣánkú, ọ̀tá ò gbáwájú mọ́ wa lọ́wọ́, ìfẹ́ ọ̀tá ò ṣẹ mọ́ wa lára. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tọkàntọkàn ni o, tọkàntọkàn. Àdúrà tí ò bá wá látọkàn kò lè dọ́dọ̀ Ọlọ́run, tọkàntọkàn ni. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká sọ fún kó ṣe. Ọlọ́run tóbi lọ́ba, ó tóbi lọ́ba, ó sì ṣe dáadáa fún wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ sọ fún kó ṣe. Ọlọ́run bàbá ó ṣeun, Ọlọ́run ọmọ ó ṣeun, Ọlọ́run ẹ̀mí ó ṣeun. Adúpẹ́ àyìn ọ́, adúpẹ́ àyìn ọ́, adúpẹ́ àyìn ọ́ lórúkọ Jésù Olúwa wa. Bàbá, a gbé ọ ga lónìí nítorí pé ìwọ ni Ọlọ́run. Ìwọ ni Ọlọ́run wa, ìwọ ni bàbá fún wa. A yàn pé o mójú wa rí Sunday kìíní, ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹjọ yìí. O mójú wa rí, a gbé ọ ga, àyìn ọ́, gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa. Bàbá, fún ohun tó ṣe fún wa lónìí, fún gbogbo ọ̀nà tó máa fi bá wa pàdé lónìí, gba ọpẹ́ wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà.
lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká mí ẹ̀ kó lárinrin lórúkọ Jésù Olúwa wa. Ẹ ká sáré gba àdúrà yìí ká tó wo inú ọ̀rọ̀ Ọlọ́run, ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ ní ṣókí. Àwọn agbára kan wà tó máa ń dúró de ní lóríta àṣeyọrí. Irú àwọn agbára bẹ́ẹ̀ kó sọ agbára wọn nù lórí ayé àti àyànmọ́ wa. Mo fẹ́ ká bá wọn wí, mo fẹ́ ká bá wọn wí lórúkọ Olúwa. Mo fẹ́ ká pe Ọlọ́run pẹ̀lú ọkàn wa pé gbogbo agbára kágbára tó ń dúró de ní lóríta àṣeyọrí, lóríta àlùyọ, lórúkọ Jésù, ó yá gbogbo àwọn agbára yẹn kó dòkú dànù. Ó yá ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run. Ó yá Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi ò sọ bẹ́ẹ̀, Ọlọ́run olùrànlọ́wọ́ mi ìwọ náà sọ bẹ́ẹ̀. Gbogbo agbára kágbára tó ń dúró de àyànmọ́ mi, gbogbo agbára kágbára tó ń dúró de ìṣẹ̀dá mi, gbogbo agbára kágbára tó ń dúró de mi lóríta àṣeyọrí, lóríta àlùyọ, ó yá ẹ dòkú dànù. Ẹ sọ agbára yín nù. Ẹ̀yin agbára ibi wọ̀nyí lórúkọ Jésù, ẹ sọ agbára yín nù. Àwọn agbára kágbára tó ń dúró de ní lóríta àṣeyọrí, lóríta ìgbédìde lórúkọ Jésù, ó yá kí wọ́n dòkú dànù lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo pàṣẹ fún gbogbo ọkàn tó ń gbọ́ mi, àwọn agbára tó ń dúró dè ọ́ lóríta àṣeyọrí rẹ, lóríta àlùyọ rẹ, lóríta ìgbédìde rẹ, gbogbo àwọn agbára wọ̀nyí kán dòkú. Mo ní kán dòkú. Àwọn agbára tó ń ṣe àmì rẹ, tó ń dúró de àyànmọ́ rẹ, tó ń dúró de ìpín rẹ lóríta àṣeyọrí àti àlùyọ, lórúkọ Jésù Kristi kán dòkú dànù. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní gbólóhùn kan, jẹ́ ká tún sọ fún Ọlọ́run pé nínú àkókò yìí bá mi sọ̀rọ̀ rẹ, jẹ́ kó yé mi, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tú mi ṣe, kí ó sọ mí di ọ̀tun. Ó yá gbàdúrà sí Ọlọ́run lórúkọ Jésù Kristi. Ọlọ́run bá wa sọ̀rọ̀ rẹ ní àkókò yìí. Jẹ́ kó ọ̀rọ̀ rẹ kó tún wa ṣe, kó sọ wá dọ̀tun. Gbogbo ènìyàn lórúkọ Jésù tó láǹfààní àti gbọ́ ohùn rẹ lónìí, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó sọ wá dọ̀tun, kí ó mú ìyè àìnípẹ̀kun kó mú wá bá wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Lónìí ní ṣókí àdúrà la fẹ́ gbà, ṣùgbọ́n ká tó gbàdúrà yẹn kí n sáré fi nǹkan kan yé wa, kí n sáré fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. À ń sọ nípa ohun titun. Ọlọ́run sì bá wa sọ̀rọ̀ wípé oṣù yìí, August, oṣù kẹjọ yìí, ó dálé ohun titun. Òun fẹ́ ṣe ohun titun fún àwọn àyànfẹ́, pàápàá àwọn tó ohun titun tọ́ sí. Òun mo ṣe gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí, tó pa ohun gbogbo tì láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti bá wa jọ́sìn lórí pẹpẹ yìí. Lábẹ́ bó ti wù kó rí, lórúkọ Jésù Kristi Ọlọ́run á ṣe ohun titun fún ẹ. Ohun titun, ohun ayọ̀ titun, ohun ìgbéga titun, ohun àṣeyọrí titun, ohun ìdùnnú titun Ọlọ́run á ṣe fún ẹ. Bẹ́ẹ̀ ni ohun àtijọ́ yẹn á kọjá lọ, ohun ìkáàánú ìmí ẹ̀dùn yẹn á kọjá lọ. Ọlọ́run á mú ohun titun wù jáde nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Oṣù táwa yìí, oṣù ohun titun ni. Wọ́n á fẹ́ sáré fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run níbi tí a ti ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ohun titun. Kí ló dé tí ohun titun ṣe ń ṣẹlẹ̀? Báwo ni Ọlọ́run ṣe ń yọ̀ǹda ohun titun fún àwọn ènìyàn? Ẹ ká bẹ̀rẹ̀ láti inú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 àti 19. Ẹ ká kà. Ó ní ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Ẹni tó bá ń fẹ́ ohun titun á gbàgbé ohun ti àtẹ̀yìnwá. Á gbàgbé àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Á gbàgbé àwọn ohun ìṣáájú. Ẹni tó bá ń fẹ́ ohun titun á gbàgbé àwọn ohun àtijọ́.
á gbàgbé ẹ̀. Torí tó bá ń fẹ́ nǹkan titun o lè máa ronú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn o. Tó bá fẹ́ nǹkan titun kọ́kọ́ gbàgbé àwọn ohun tó mọ̀, àwọn tó ti ní ìrírí. Àwọn àdúrà kan tó gbà tó ti gbà Ọlọ́run tí ì dá ẹ lóhùn, àwọn ìlépa kan tó ti rí o tí ì rí àlùyọ́nú ẹ̀, kò sí bí ìrírí rẹ ṣe lè rí. Tó bá fẹ́ ohun titun o gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ kó o sì gbàgbé bí ìrírí rẹ ṣe rí lásẹ̀yìnwá. Bẹ́ẹ̀ ni, àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ẹṣin kan bá dáni gúnlẹ̀ èèyàn máa ń tu gùn ni. Bẹ́ẹ̀ ni, torí tó o bá gbàgbé pé ó dá ẹ gúnlẹ̀ ò ní lè tu gùn. Tó bá fẹ́ tu gùn ó máa gbàgbé pé ṣé kí ni ó ti dá ẹ gúnlẹ̀. Ìyẹn ni wípé o sọ̀rètí nù. Ìyẹn ni wípé o fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tun fún ohun titun. Ìwé mọ́ sọ níbi wípé ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹni tó bá ń fẹ́ ohun titun máa gbàgbé ohun àtijọ́. O ní máa ronú ìgbà tí o ti la àwọn nǹkan ribiribi kan kọjá. O ní máa ronú ìgbà ibi, o ní máa ronú ìgbà àìní, ìgbà ọ̀dá. O tiẹ̀ ní máa ronú ìgbà àtijọ́ tó ti ní ìrírí ìtìjú tàbí ìrírí ìdààmú kan àbí nǹkan kan. O ní máa ronú pàápàá àwọn àlùyọ àtijọ́ gan, àlùyọ àtijọ́, àwọn àṣeyọrí àtijọ́ gan, o máa gbàgbé ẹ̀, wàá fi sẹ́yìn, wàá fi lẹ̀. Torí ẹni tó bá retí ohun titun gbọ́dọ̀ kẹ̀yìn sí ohun àtijọ́. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ó ní wípé kíyèsí èmi ó ṣe ohun titun kan, nísinsìnyí ni yóò wù jáde, ẹ̀yin kì yóò mọ̀ ọ́ bí. Lóòótọ́ èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò ní aṣálẹ̀. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run á lànà fún ẹ. Nínú aginjù ayé Ọlọ́run á lànà fún ẹ. Ọlọ́run á ṣe odò jáde ní aṣálẹ̀ lábẹ́ bó ti wù kó rí. Ṣe àmì ẹ jẹ́ kó lárin níbi tó wà yẹn. Mo lọ́rùn á lànà fún ẹ. Á ṣe odò jáde fún ẹ nínú aṣálẹ̀. Ohun tí ìwé máa ń sọ nìyẹn níbi wípé kíyèsí èmi ó ṣe ohun titun. Ènìyàn kan ló fẹ́ ṣe ohun titun, Ọlọ́run ló fẹ́ ṣe ohun titun. Ọlọ́run nìkan ló ní ohun titun lọ́wọ́ o. Òun nìkan ló lè ṣe ohun titun fún gbogbo wa. Òun nìkan ló lè ṣe. Àmọ́ báwo l'Ọlọ́run ṣe máa ṣe ohun titun? Báwo la ṣe fẹ́ jẹ́ kí Ọlọ́run ṣe ohun titun fún wa? Ẹ bá ti kà á sísàlẹ̀ díẹ̀ sí, ẹ bá wọnú ẹsẹ̀ 22 yẹn ó ní, ṣùgbọ́n ìwọ kò ké pè mí Jákọ́bù, ṣùgbọ́n àárẹ̀ mú ọ nítorí mi ìwọ Ísírẹ́lì. Ìwọ tó bá ti jẹ́ kó sú ọ, ò ní lè rí ohun titun o. Ìwọ tó bá ti wò pé iṣẹ́ ìsìn rẹ ti sú ó ti sú ọ ṣe, ìjọsìn rẹ ti sú ọ ṣe, bí a torí o ti ń gbàdúrà ò tí ì rẹ́ sí àdúrà ẹ̀ ó ti sú ọ, ò ní lè rí ohun titun. Ìwọ tó ò bá lè ké pe Ọlọ́run ò ní lè rí ohun titun. Olùwé mọ́ ti ń sọ fún Ísírẹ́lì tó ń ṣèlérí ohun titun fún wípé mo fẹ́ ṣe ohun titun fún ọ, mo fẹ́ ṣe ọ̀nà ní aginjù, mo sì fẹ́ ṣe odò ní aṣálẹ̀. Àmọ́ o ti ṣàárẹ̀ o. Ìwọ Jákọ́bù, o ò ké pè mí mọ́, o ò ṣe ohun tí mo fẹ́ mọ́. Ẹgbọ́n tó tún sọ ní, ìwọ kò mú ọmọ ẹran ẹbọ sísun rẹ fún mi wá. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi ẹbọ rẹ bu ọlá fún mi. Àṣírí ohun tí mo fẹ́ fi hàn wá báyìí o. Èmi kò fi ọrẹ mú ọ sìn, èmi kò sì fi tùràrí dá ọ ní agara. Ìwọ kò fi owó ra kálámù olóòórùn dídùn fún mi. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi ọ̀rá ẹbọ rẹ yó mi, ṣùgbọ́n ìwọ fi ẹ̀ṣẹ̀ rẹ mú mi ṣe làálàá, ìwọ sì fi àìṣedéédé rẹ dá mi ní agara. Tí a bá ti yọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kúrò, tí a ti sọ nípa ìsọdọmọ, tí gbogbo wa ti di ọmọ Ọlọ́run, tí a wá ti ní Ọlọ́run ní gẹ́gẹ́ bí bàbá, tá wá jẹ́ ọmọ rẹ̀, tá wá rìn níwájú rẹ̀, tá wá ní ìrètí fún ohun kan tàbí òmíràn, tá wá ń ṣe déédéé níwájú Ọlọ́run, tá wá ń gbàdúrà pé Ọlọ́run ṣe ohun titun fún mi, ṣe ohun titun fún mi. Ìwé mọ́ fi wáyé pé ìdí tí Ọlọ́run ṣe máa ṣe ohun titun ni wípé tá a bá ti ní iṣẹ́ ìsìn àti ẹbọ rúrú, iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Ẹni tí ò bá ní iṣẹ́ ìsìn, tí ò bá sì ní ohun ìrúbọ níwájú Olúwa, ó máa nira fúnrú ẹni bẹ́ẹ̀ láti rí ohun titun gbà lọ́wọ́ Ọlọ́run. Nítorí pé ohun titun ó jẹ́ ohun tí a ti pè sílẹ̀
ohun tá a ti ṣètò níwájú Ọlọ́run fún àwọn kan, àwọn àyànfẹ́ kan tó ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Ohun tó ń sọ fún Ísírẹ́lì rẹ̀ tó ń sọ fún Jákọ́bù níbí wípé mo fẹ́ ṣe ohun tuntun lóòótọ́ fún ẹ o, mo fẹ́ ṣe ọ̀nà ní aginjù, mo sì fẹ́ ṣe odò ní aṣálẹ̀, àmọ́ bí mo fẹ́ ṣe yìí ó tiẹ̀ ké pè mí mọ́, àárẹ̀ ti mú ọ. Bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni, o ní ohun, o níṣẹ́ ìsìn, o sì lóhun ìrúbọ kankan mọ́ níwájú mi. Nígbà tó ti níṣẹ́ ìsìn, tó lóhun ìrúbọ kankan mọ́ níwájú mi, tí mi fi nǹkan kan dá ọ lágara, báwo lo ṣe wá rò wípé mo lè ṣe ohun tuntun fún ẹ? Torí ohun tuntun jẹ́ gẹ́gẹ́ bí èrè fún àwọn tó ní iṣẹ́ ìsìn tó sì ní ohun ìrúbọ níwájú Olúwa. Ó gbọ́dọ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nǹkan kan wà tá à ń ṣe fún Ọlọ́run, nǹkan kan wà tá à fi múnú Ọlọ́run dùn, nǹkan kan wà tí a fi ń jẹ́ kí ìjọba Ọlọ́run máa tẹ̀síwájú. Ọ̀pọ̀ onígbàgbọ́ gbàgbọ́ pé Ọlọ́run kan náà là ń sìn, torí tá a bá gbàgbọ́ pé Ọlọ́run kan náà là ń sìn, à ní máa wà bá ṣe ń wò ayé o. Tó bá gbàgbọ́ wípé ibi tó wà Ọlọ́run ló wà ń bẹ, ibi tó ìjọsìn tó ń jọ́sìn, ìjọ tó ń lọ Ọlọ́run ló wà ń bẹ, à ní máa ṣe bó ṣe wà. Tá bá gbàgbọ́ wípé kò síbi tójú Ọlọ́run ò tó, Ọlọ́run sì lálágbára, kò sóhun tí ò lè ṣe lóòótọ́, ó yẹ ká ní ìkó ara wa ní ìjánu. Ó yẹ ká mọ̀ wípé ayé wa ò wá láti dá wà nìkan. Mi fẹ́ ka gbogbo ẹsẹ̀ Bíbélì yìí nínú ìwé Isaiah 43 yìí, torí ó tún rán Ísírẹ́lì létí pé mo dá ẹ fún ara mi ni, kì í ṣe fún ara rẹ. Ó dàbí ìgbà tí ago tí mo fi mu omi yìí ń bí báyìí, cup tí mo fi, glass cup tí mo fi mu omi yìí, glass cup yìí ò lẹ́mìí lóòótọ́, ṣùgbọ́n ìdí tí glass cup yìí ṣe wà ní wípé kí a lè máa fi mu omi tàbí ká fi mu nǹkan tó bá jẹ́ nǹkan mímu, kò wà fún ara rẹ̀. Ǹjẹ́ mọ̀ wípé tí ó bá ṣeé ṣe ká fún ní ìmísí kí ó wà láàyè, ó lè di ọjọ́ kan kó lóhun ò fẹ́ fún ẹnikẹ́ni lómi mu, kó lóhun ò fẹ́ fún ẹnikẹ́ni ní ohun mímu mọ́. Ǹjẹ́ mọ̀ pé tó bá wá sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kan, ó ti kẹ̀yìn sí ìdí tá a ṣe dá nìyẹn, ó ti kẹ̀yìn sí. Nítorí náà ó sọ nínú ẹsẹ̀ Bíbélì yìí tá ń kà yìí, ó rán Ísírẹ́lì létí, rán Jákọ́bù létí pé mo dá ẹ fún ara mi ni, kó o bá lè máa fi ìyìn fún mi, kí o bá lè máa fi ògo mi hàn, ògo mi tí mo tọ́jú díẹ̀ sí ẹ lára, mo fẹ́ kó o fi hàn mo ṣe dá ọ. Ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ló fi ń dá mi lágara, ẹ̀ṣẹ̀ àìṣedédé ló fi ń dá mi lágara. Ó ní síbẹ̀ nítorí ara mi mo fẹ́ mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Mi ìfẹ́ ká lọ máa ka gbogbo ẹ̀ sí sàlẹ̀ ni o. Ó nítorí ara mi mo fẹ́ mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, mo fẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́, mo fẹ́ ṣe ohun titun. Àwọn kan wà tán tí ní ìrírí ohun titun. Mo sì mọ̀ wípé ohun tí ohun titun jẹ́ fún àwọn kan kọ́ ló jẹ́ fẹ́lòmíì. Ohun titun ó ní ìtumọ̀ fún olúkálukú. Torí ìrìn àjò olúkálukú yàtọ̀, àyànmọ́ olúkálukú yàtọ̀. Ohun tí àyànmọ́ wa dálé lórí àti bí ìbẹ̀rẹ̀ wa ṣe rí ó sì yàtọ̀ sí ara wọn. Àwọn kan wà lónìí, wọn lè tọ́ka sí ohun titun láyìíká wọn, wọn lè tọ́ka sí ìgbà tí wọ́n ní ìrírí ohun titun nínú ẹbí wọn, nínú àyíká wọn, nítòsí wọn lè tọ́ka sí. Nínú ayé àwọn gan alára, gbogbo ohun tí wọ́n mọ̀ lé ohun tí wọ́n mọ̀ pa àwọn òbí wọn mọ̀, ohun tí àwọn òbí wọn mọ̀ náà, ohun tí àwọn òbí wọn mọ̀ pa àwọn tó bí àwọn náà mọ̀. Olóṣì jẹ́ pé Yorùbá ní èdè kan wípé ìran mẹ́ta òun tó ṣe papọ̀. Ṣùgbọ́n nínú ilẹ̀ Yorùbá náà láti rí wípé bí ìran mẹ́ta ò bá ní tòṣì papọ̀, wọ́n á wá nǹkan ṣe sọ́rọ̀ ara wọn. Bẹ́ẹ̀ ni, because a ti rí àwọn ìran tó kọjá mẹ́ta, tó kọjá mẹ́wàá pàápàá, tó sì ò tí tán. Kí ló tí ò tí tán? Torí ìrírí wọn bákan náà ni. Ìrírí wọn bákan náà ni. Wọ́n ní bí màmá ni, bí ìyá lọ́mọ, bí bàbá náà lọ́mọ. Ìrírí wọn bákan náà torí wọ́n rí ohun titun. Wọ́n rí ohun titun. Ó ní oríta téèyàn máa dénú àyànmọ́ ẹ̀ á kégbe Ọlọ́run wípé fún mi lé ohun titun. Nínú ọ̀rọ̀ ètò ìṣúná owó, kò yẹ kó jẹ́ wípé owó tí wọ́n náà ń rí kó kàn fi jẹun lásán ni. Ìjọ́ wo ló fẹ́ ṣe rere pẹ̀lú ẹ̀? Béèyàn bá ń ṣiṣẹ́, béèyàn ń ṣòkòwò, tí wọ́n náà bá lè fi owó, kó mú owó nínú owó láti fi ṣe nǹkan rere,
á jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ò tí ì ní ohun titun tó bá sọ nípa owó níní, tó bá sọ nípa ètò ìṣúná owó, tó bá sọ nípa ìdàgbàsókè nínú ẹ̀mí náà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti jọ́ tí wọn náà ti mọ Ọlọ́run tó ti ń gbàdúrà, ó gba ìtọ́ni rí, Ọlọ́run ò fi nǹkan kan hàn ẹ́ tàbí kó tọ́ ẹ sọ́nà, àbí kó wọn náà tiẹ̀ máa gbàdúrà k'Ọlọ́run fi ohun tó ti ṣẹlẹ̀ wọ́n kó dẹ̀ rí, kó dẹ̀ ṣẹlẹ̀, ó ti rí ohun títún, àbí àjọ tí bá Ọlọ́run rìn tó ti ní baptism ti ẹ̀mí mímọ́, tí wọn náà ti ń fi èdè títún sọ̀rọ̀, ẹ̀bùn ẹ̀mí kankan nínú 9 kò wù jáde lára rẹ̀, ó ti rí ohun títún nìyẹn. Ó nílò ohun títún nínú ayé rẹ̀, ó nílò ohun títún. Ọlọ́run nìkan sì ló ń ṣe ohun títún fún ènìyàn, Ọlọ́run nìkan ló lè ṣe. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ìgbàgbọ́ wa kó nàgà sókè, mo fẹ́ kí ìgbàgbọ́ wa kó nàró ní àkókò yìí, torí àdúrà la fẹ́ gbà. Mo kàn fi yé wa àṣírí ohun títún. Àṣírí ohun títún ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Ó máa sọ̀túnmọ̀ ẹ̀ fún wa tá bá ti bọ́ sínú ìwé, a máa kà nínú àwọn ìwé májẹ̀mú títún, a máa kà ìwé Kọ́ríńtì kìíní, ibẹ̀ la máa ti dánu dúró ká wá gbàdúrà ohun tó túmọ̀ sí tí a bá sọ wípé iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Bẹ́ẹ̀ ni a ní kó lọ mú ewúrẹ́, kó lọ mú àgbò, ohun tó ń sọ kọ́ yẹn o. Ó ń sọ nípa ohun tó ń ṣe fọ́lọ́run, ohun tó ń ṣe fọ́lọ́run tó ó jẹ́ gẹ́gẹ́ bí ìlàkàkà rẹ láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí ènìyàn, tó jẹ́ gẹ́gẹ́ bí ìlàkàkà rẹ láti múnú Ọlọ́run dùn. Ìwé mọ́ sọ pé orin Dáfídì 46 ó ní èyí ni ìlú ẹni tó mú inú ìlú Ọlọ́run dùn. Àwọn kan wà láyé yìí ó múnú Ọlọ́run dùn, ìwọ lè má mọ̀. Nǹkan tí ọ̀pọ̀ nínú wa ò mọ̀ ni wípé ọ̀tọ̀ ni ẹ̀yà ara tó gbajúmọ̀, ọ̀tọ̀ ni ẹ̀yà ara tí ò gbajúmọ̀. Bá a ṣe wà nísìn, gbogbo èèyàn ló mọ ojú gbajúmọ̀ lójú. Bá a bá fẹ́ dá èèyàn mọ̀, ojú lọ̀rọ̀ wà, ojú láti máa wò, torí pé gbajúmọ̀ lójú, ògo tójú gbé wá, ògo gbajúmọ̀ ni ojú, ògo gbàgede ni. Nítorí náà tá bá sọ nípa àwọn ẹ̀yà ara gbajúmọ̀, a máa kọ́kọ́ dá orúkọ ojú. Bẹ́ẹ̀ ni, nítorí pé gbogbo ènìyàn ló fẹ́ràn ojú. Bẹ́ẹ̀ ni, àmọ́ àwọn nǹkan kan wà nínú orí wa yìí tó jẹ́ wípé a kì í rántí rẹ̀, ó dẹ̀ ṣe iyebíye. A kì í rántí rẹ̀, wọn ò tiẹ̀ gbajúmọ̀, ṣùgbọ́n láìsí wọn níbẹ̀ èèyàn lè dòkú, èèyàn lè má sí mọ́. Nítorí náà kì í ṣe wípé gbogbo ohun tó bá gbajúmọ̀ nìkan ni ó gbé ògo dání. Jù bẹ́ẹ̀ lọ, àwọn nǹkan míì tí ò gbajúmọ̀, tí ò ń ṣe ìlú mọ̀ọ́ká, wọ́n lógo tí wọ́n tán gbé dání, wọ́n níṣẹ́ tí wọ́n tán ń ṣe. Ó nídìí tí Ọlọ́run ṣe ṣètò wọn bẹ́ẹ̀. Kò sí àwọn Yorùbá náà ló sọ wípé wá bá gúnyán nínú odó tá a ṣe bẹ̀, nínú epo ẹ̀pà, ẹni tó bá máa ṣe kíni, ẹni tó bá máa yó á ṣe kíni, á yó. Kí nìdí? Àyànmọ́ yàtọ̀tọ̀ síra wọn, àyànmọ́ yàtọ̀tọ̀ síra wọn. Ìkà ò dẹ̀ dọ́gba, kò dẹ̀ lè dọ́gba, torí tó bá dọ́gba kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ ni, kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Ẹlẹ́dàá ti ṣètò ẹ̀ bó ṣe gbọ́dọ̀ rí kó lè di nǹkan mú, kó lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Nítorí náà ìwé mú fi yé wa níbi wípé Ọlọ́run fẹ́ ṣe ohun titun o. Àṣírí ohun titun sì ni wípé ó ń fẹ́ iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Kí ni iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ? Ìlàkàkà wa níwájú Ọlọ́run, bá a ṣe káràmásìkí ọ̀rọ̀ rẹ̀, bí a ṣe ń gbìyànjú àti wù ú, bí a ṣe ń làkàkà fún ìjọba rẹ̀ láti tẹ̀síwájú. Ohun tá à ń ṣe tó sì ní ìtọ́kasí, tó ṣe tọ́ka sí, kì í ṣe wípé ó ń ṣe nǹkan ìwọ nìkan ló mọ̀ pé ó ń ṣe nǹkan, kò sí ẹni tó mọ̀, kò ṣe tọ́ka sí, irọ́ nìyẹn. Béèyàn bá afẹsẹ́gbèjò á máa tọra rẹ̀ jẹ ni. Ó lè tán, bó bá tiẹ̀ ló ń tán gbogbo èèyàn, ṣé ara rẹ̀ ló máa tàn jẹ ni? Béèyàn fasẹ́gbèjò kì í ṣe ara rẹ̀ ló ń tàn jẹ nìyẹn. Ẹ já ka ìwé Kọ́ríńtì kìíní yẹn ká tó gbàdúrà. Kọ́ríńtì kìíní orí 2 ó sọ nípa ohun titun tá a fẹ́ gbàdúrà. Mo fẹ́ ká fi gbàdúrà tọkàntọkàn, àmọ́ ó yẹ kó yé wa o àwọn tọ́lọ́run yọ̀ǹda ohun titun fún. Ẹni tó bá ké pe Ọlọ́run, Ọlọ́run á dáhùn.
kí ló táwọn àdúrà kan ṣe kí n tètè dé? Ó ní ẹ ké pè mí èmi ò dáhùn, ó ní ẹ wá kiri ẹ ò rí gbà, ó ní ẹ kọkùn á ṣí. Kí ló dé tí àwọn àdúrà kan ń tètè dé? Òun náà lára àwọn àdúrà tí ó kì í tètè dé, àwọn àdúrà ohun titun yìí, mo fẹ́ ìrírí titun, mo fẹ́ ìṣẹ̀lẹ̀ titun, mo fẹ́ àlùyọ titun, mo fẹ́ ìgbéga titun, ohun tó bá ti jọmọ́ ohun rere titun, irú àdúrà yìí kí ló dé tí ó kì í tètè dé? Torí pé ohun ìpèsè ni, ohun tí a pèsè lẹ̀ tá a ṣètò lẹ̀ fún àwọn kan nínú àwọn àyànfẹ́ tó ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Kí là ń pè ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ? Kọ́ríńtì kínní orí 2 ẹsẹ̀ 9 ó fi yé wa. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ohun tí ojú kò rí, ohun titun nìyẹn o, àti tí etí kò gbọ́, tí kò sì wọ ọkàn ènìyàn lọ, ohun ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Fún àwọn tó yẹ kí ni? Fún àwọn tí ó fẹ́ ẹ. Ohun tó Ọlọ́run ti pèsè sílẹ̀. Ṣé wàá rí pé ohun titun ni fún wa, kò ń ṣe ohun titun fún Ọlọ́run. Ọlọ́run pèsè ẹ̀ sílẹ̀ fún àwọn tó fẹ́ràn Ọlọ́run. Ọlọ́run ti fìdí ìfẹ́ ara rẹ̀ tó ń alára, ó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa. Àwa la wá nílò àti fi ìdí ìfẹ́ wa fún Ọlọ́run fi múlẹ̀ fún Ọlọ́run. Torí ìfẹ́ ò lè wà lábala kan, ìfẹ́ gbọ́dọ̀ wà láàrin ọkàn àwọn tó fẹ́ràn ara wọn, ó gbọ́dọ̀ wà síra wọn. A lè máa pa àwọn èèyàn lólùfẹ́ ká má rí ìfẹ́ yẹn ní iye òṣùwọ̀n tó ṣe wà ní akọ àti iye òṣùwọ̀n tó gbọ́dọ̀ wà ní abo. Ó ní ohun titun tójú ò rí tétí ò gbọ́ tí ò tí ì wá sọ́kàn àwọn ènìyàn. Ohun tọ́lọ́run ti pèsè sílẹ̀ ni fún àwọn tó fẹ́ràn Ọlọ́run. Báwo lọ́lọ́run ṣe mọ àwọn tó fẹ́ràn ẹ̀? Ìwé mọ́ náà ló sọ. Ó ní àwọn tó ní iṣẹ́ ìsìn àtohun ìrúbọ. Torí nígbà tí Ọlọ́run fìdí ìfẹ́ tiẹ̀ náà múlẹ̀ fún wa, ó fi iṣẹ́ ìsìn àtohun ìrúbọ, ó fi fìdí ìfẹ́ rẹ̀, ó fi múlẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni, ó yọ̀ǹda ara rẹ̀ pátápátá fún wa láti wá sáyé wá kú fún ẹ̀ṣẹ̀ wa, ká lè yè, ká lè bọ́ lọ́wọ́ ìparun àti ikú ayérayé. Bẹ́ẹ̀ ni, òun ló ti jẹ́ pé bí Ọlọ́run ṣe rí ìfẹ́ yàtọ̀ sí bí àwọn ènìyàn ṣe ní ìfẹ́ sí ara wọn. Bọ́lọ́run ṣe rí ìfẹ́ ni wípé èèyàn gbọ́dọ̀ lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fẹ́ni tó fẹ́ràn. Bọ́lọ́run ṣe rí ìfẹ́ nìyẹn. Kì í ṣe wípé ó rọ̀ mí lọ́rùn. Ìfẹ́ tó bá ti di ìfẹ́ ó rọ̀ mí lọ́rùn mo ṣe fẹ́, kò ń ṣe ìfẹ́ gidi, kò ń ṣe ìfẹ́ àtọkànwá, kò ń ṣe ìfẹ́ àmútọ̀runwá. Kò sí nǹkan tó ń jẹ́ wípé ó rọ̀ mí lọ́rùn mo ṣe fẹ́, tí ò bá ti rọ̀ mí lọ́rùn, mo ti lọ, ìyẹn ṣe ìfẹ́. Ìfẹ́kùfẹ́ ni, a lè pè ní ìfẹ́kùfẹ́. Ohun tó bá jẹ́ ìfẹ́ gidi, ìfẹ́ ìjìnlẹ̀, ìfẹ́ tòótọ́, ó rọrùn kò rọrùn, yóò ṣe déédéé. Pàápàá nínú kò rọrùn láti mọ ìfẹ́ òtítọ́ o. Ó ní nínú apákó àti ẹ̀fọ́kọ̀ ní màrìwó tí ń ṣẹ̀ṣọ́. Kò rọrùn, nínú kò rọrùn gangan láti mọ ìfẹ́ òtítọ́, kì í ṣe nínú ó rọrùn. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ pé bọ́lọ́run bá wá àwọn tó fẹ́ràn rẹ̀ lóòótọ́, á kọ́kọ́ wo àkọsílẹ̀ wọn. Ó ní èmi ń bọ̀ kọ́kọ́, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn ṣe rí. Kí ni iṣẹ́ tó fẹ́ wò? Ó ń wò ó tó rú lákọsílẹ̀ rẹ̀. Tí ò bá lákọsílẹ̀ rẹ̀ kò ní lè wò ó. Ó ń wò ó, tó bá ń wò á kọ́kọ́ wò wípé okay, nígbà tó ń béèrè, ta ló ń béèrè nǹkan yìí? Kí ni wọ́n ń béèrè pàtó? Tó bá wo nǹkan tó ń béèrè, tó wo ẹni tó ń béèrè rẹ̀, á wá ní pé okay, ẹ ká wo ìdúróṣinṣin wọn, ẹ ká wo àkọsílẹ̀ wọn, kí ni wọ́n ní? Nígbà tó bá ti wo àkọsílẹ̀ rẹ̀, tó bá rí pé kò síṣẹ́ ìsìn bẹ́ẹ̀, á ní pé tọ̀, àdúrà yẹn àdúrà gidi ni, kí a tọ́jú àdúrà yẹn. Ìjọ́ tí iṣẹ́ ìsìn rẹ̀ àtohun ìrúbọ rẹ̀ bá ti nípọn tó lè mú kí o ká èrè àdúrà yẹn wáyé, ìjọ́ yẹn ni o máa rí èrè àdúrà tó ń gbà ọ́. Jẹ́ ẹ̀ lóhun titun lè ṣe kíni lálẹ́ yọ̀ǹda rẹ̀, bó ṣe ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Bẹ́ẹ̀ ni, torí tí òfurufú bá ti kún fún omi, ìgbà yẹn ló tó máa rọ̀jò wáyé.
bẹ́ẹ̀ nǹkan kan ló máa ń fa nǹkan kan wá. Ẹ gbọ́ ohun tó sọ lẹ́ẹ̀kan sí níbí Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ kẹsàn-án yẹn, ká tó gbàdúrà kó yé wa dáadáa. Kì í ṣe pé Ọlọ́run ò fẹ́ ṣe ohun titun, àmọ́ ohun titun láṣìírí, ohun titun ó ní kọ́kọ́rọ́ o. Bẹ́ẹ̀ ni èèyàn lè máa pariwo kó gbàwẹ̀ kó ṣe ohun tó bá wù ú láti ní dọ̀la, kò yí ohun kọ́kọ́ padà. Ọlọ́run ò yí padà, ọ̀kan ni. Bẹ́ẹ̀ ni ó ní èmi ni Ọlọ́run gbogbo ẹran ara, kò sí ohun tó ṣòro ṣe fún mi. Ó lé èmi ni Ọlọ́run, mi ò yí padà, kò yí padà. Àwọn èèyàn ló ń ṣe báyìí. Ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan tó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ohun tí ojú kò rí àti tí etí kò gbọ́, tí kò sì wọ ọkàn ènìyàn lọ, ohun wọn ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́. Ọlọ́run ti pèsè ẹ̀ sílẹ̀, kì í ṣe ohun tí ó jẹ́ ohun tó ṣọ̀wọ́n fún Ọlọ́run. Ó ti pèsè ẹ̀ sílẹ̀ wípé oríta kan máa wáyé o táwọn kan á bèrè ohun titun, ṣùgbọ́n tán bá ti bèrè ohun titun yìí, àwọn tó ohun titun yìí máa wáyé fún àwọn tó fẹ́ràn Ọlọ́run. Báwo la ṣe mọ àwọn tó fẹ́ràn Ọlọ́run? Àwọn tó ní iṣẹ́ ìsìn àtọ̀hún ìrúbọ. Ọlọ́run ò sì yí padà. Bí wọn náà bá fẹ́ jẹ́ lára àwọn tí ó jèrè ohun titun, ó máa nílò iṣẹ́ ìsìn àtọ̀hún ìrúbọ. Ó wà ní ìwé Isaiah 64 verse 4 yẹn àti 65 verse 17 ó wà ń bẹ̀. Àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tí wọ́n ní iṣẹ́ ìsìn àtọ̀hún ìrúbọ, tí wọ́n fi gbogbo ayé wọn sin Ọlọ́run, wọ́n wà o. Bí ó dàbí tí máa ń sọ ni pé wo kì í ṣe ò sọ pẹ́lú míì ò máa ṣe o. Ohun tó bá ti mú kí èèyàn máa ṣe, tó bá ti ṣe jù ẹ́ lọ, ó ṣeé ṣe kán rí jù ẹ́ lọ o. Bẹ́ẹ̀ ni ìwọ ló ṣe, ìyẹn ò sọ wípé lómi ò ṣe o. Àwọn kan wà, wọ́n ní iṣẹ́ ìsìn o, wọ́n jẹ́ olóòótọ́ sí Ọlọ́run o, wọ́n jẹ́ olóòótọ́ gidi. A ti ní oríṣiríṣi àwọn ẹ̀rí àwọn ènìyàn tó jẹ́ wípé nígbà tí gbogbo nǹkan dojúrú, tí gbogbo ẹ̀ dàrú, ó dàbí Ezekiah ni tó sọ fún pé Ezekiah palẹ̀ ilé rẹ mọ́ pé ẹlẹ́dàá rẹ ó ní ọ lò, ọjọ́ ikú rẹ ti tó. Ezekiah nígbà tí ó jẹ́ kí wòlíì jíṣẹ́ tiẹ̀, kí wòlíì máa lọ, ó wọnú yàrá rẹ̀ lọ, ó kẹ́yìn sógiri, ó kọjú sógiri, ó bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀, torí ẹlẹ́dàá rẹ̀ ló ń bá lò. Ó ní ẹ̀ṣẹ̀ wo mo ṣẹ̀, kí mo ṣe? Ó ní rántí iṣẹ́ ìsìn mi. Ó ní kékeré gbé ìwé jáde wá, kan gbé tó ló wà ní àkọsílẹ̀. Ó ní rántí iṣẹ́ ìsìn mi, rántí gbogbo tí mo ń ṣe fún ọ. Ọba tọ́ba bá ní iṣẹ́ ìsìn tó lákọsílẹ̀, mélòó ní ẹni tí ò ń ṣe ọba. Ó ní rántí iṣẹ́ ìsìn mi pé ikú kọ́ ló tọ́ sí mi, pàápàá mi tí ì ṣetán àti kú. Nígbà tó gbàdúrà yẹn lóòótọ́, wọ́n gbé ìwé jáde nínú ẹ̀mí. Wọ́n wò pé ó ní iṣẹ́ ìsìn, ó ní ohun ìrúbọ sí Ọlọ́run. Ohun Olúwa tọ̀ wòlíì lọ kó tó jáde kúrò nínú ààfin pé padà lọ sọ fún pa àti fọdún 15 kún inú ọdún ẹ̀ láyé. Bó dẹ̀ ṣe rí náà nìyẹn. Nígbà tí nǹkan bá dojúrú, nígbà tí oríta yẹn bá dé, tí èṣù bá gbéṣẹ́ iṣẹ́ rẹ̀ dé, ọ̀pọ̀ ìgbà ohun tí ń gbani kò kọjá wípé èèyàn fẹ́ràn Ọlọ́run, èèyàn sì fìdí ẹ̀ múlẹ̀ nípa iṣẹ́ ìsìn àtòhun ìrúbọ. Torí nígbà tí a bá wá gbé ìwé jáde, Tàbítà ṣaláìsí, Dorcas ó ṣaláìsí, kò tiẹ̀ lè gbàdúrà fún ara. Àwọn èèyàn tó wà láyìíká ẹ̀ ní pé gbogbo èèyàn lè kú nílùú ìkó ń ṣe léyìí. Wọ́n dá gbogbo nǹkan dúró láyìíká wọn. Wọ́n ní Tàbítà ò lè ṣaláìsí, kì í ṣọmọdé, kò ń ṣe rèwerèwe. Àgbàlagbà obìnrin ni, ṣùgbọ́n wọ́n ní alóore ni. Ó ló máa ń ṣoore fọ́pọ̀lọpọ̀ ènìyàn. Ọlọ́run ni ò jẹ́ kí ebi pa opó, òun ni ò jẹ́ kí ebi pa àwọn ọmọ aláìní. Ó ní gbogbo aṣọ tó fẹ́ ní ló fi kó fún gbogbo ènìyàn. Ilé rẹ̀ dàbí ilé tí gbogbo ènìyàn lè wọ̀, kán ṣe jẹun, kán ṣe ohun tó ń wù, kán dẹ̀ lọ. Wọ́n ní Tàbítà dàbí áńgẹ́lì láàrin wọn. Wọ́n ní Tàbítà ò lè ṣaláìsíṣẹ́. Wọ́n sì ránṣẹ́, wọ́n ní dá gbogbo nǹkan dúró. Wọ́n ránṣẹ́ lọ sí Jerusalem. Wọ́n ránṣẹ́ lọ wá Pétérù, àpọ́stélì Pétérù, lára àwọn olórí àpọ́stélì ìgbà yẹn.
Pétérù pé kọ́njọ́ kán wá bá wa gbàdúrà kí Ọlọ́run dá kíni kó dá Tàbítà padà. Tàbítà wúlò fún àwọn èèyàn tó wà láyé ju àwọn tó wà lọ́run lọ. Nígbà tí Pétérù dé tígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi oore àwọn àkọsílẹ̀ àwọn ẹ̀rí ohun tí Tàbítà ti ṣe fún àwọn ènìyàn, mo gbàgbọ́ wípé òróró ara Pétérù ó dìde. Mo gbàgbọ́ wípé ìtara abiyamọ ṣe. Mo gbàgbọ́ wípé ìgbàgbọ́ ẹ̀rù sókè wípé Tàbítà lóòótọ́ ó gbọ́dọ̀ jí dìde o, kó tẹ̀síwájú láti máa ṣe oore tọ́lọ́run fi rán ẹ. Tàbítà jí dìde o, ó jí dìde lóòótọ́ nítorí pé kíni ó ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Ìwé mọ́ sọ pé ohun tá a ti pèsè ńlẹ̀, ohun titun jẹ́ ohun ìpèsè ńlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá fún àwọn tó fẹ́ràn Ọlọ́run, àwọn tó ní iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ. Ẹ má yẹ ká la ayé kọjá láì má ní àkọsílẹ̀ kankan ní dáadáa lọ́dọ̀ Ọlọ́run, níwájú Ọlọ́run. Ó jẹ́ ohun tó burú jáì kó má sí àkọsílẹ̀ ohun rere kan níwájú Ọlọ́run fún ènìyàn. Ó jẹ́ ohun tó burú jáì. Bẹ́ẹ̀ ni, torí nígbà mìíràn ní ọjọ́ ibi, àwọn tó ń ṣe kíni tó ń gbà àyàn lànìyàn, tó ń gbà àyàn lọ́wọ́ ibi, àwọn tó ń gbà àyàn lànìyàn. Mo fẹ́ fi yé wa lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Lóòótọ́ la máa bèrè ohun titun báyìí o, àmọ́ àṣírí ohun titun ni wípé èèyàn gbọ́dọ̀ ní àkọsílẹ̀. Bẹ́ẹ̀ ni, èèyàn gbọ́dọ̀ lákọsílẹ̀ ohun rere nípa iṣẹ́ ìsìn àti ohun ìrúbọ níwájú Ọlọ́run. Ìyẹn la sọ fún wa gbangba pé èèyàn fẹ́ràn Ọlọ́run. Ìfẹ́ sí Ọlọ́run ń ṣe ìfẹ́ ọ̀kọ̀ọ̀kan, kò ń ṣe ìfẹ́ tó ní ìwọ nìkan ló mọ̀ pé o ní. Ìfẹ́ tó bá fẹ́ràn sí Ọlọ́run, gbogbo ènìyàn mọ̀ pé lóòótọ́ ló fẹ́ràn Ọlọ́run, lóòótọ́ ló ń jọ́sìn sí Ọlọ́run, lóòótọ́ ló ní iṣẹ́ ìsìn, lóòótọ́ ló ní ohun ìrúbọ, lóòótọ́ ló fọ̀rọ̀ Ọlọ́run ṣeré, lóòótọ́ ló gbà wípé ibi tá a ti gbìn ẹ́ sí níwájú Ọlọ́run, ibẹ̀ náà ló ń pẹ̀ka sí, ló ń sèso sí. Ibẹ̀ náà ni Ọlọ́run ṣe kíni ló mọ̀ pé o wà, ló mọ̀ wípé kò sóhun tó ń rán ẹ níbẹ̀ tó ṣe. Bẹ́ẹ̀ ni, mo gbà ládùúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi pé láti òní lọ àkọsílẹ̀ rere la máa ní níwájú Ọlọ́run. Ọ̀tá ò ní bà àkọsílẹ̀ wa jẹ́, iṣẹ́ ẹ̀sìn wa àti ohun ìrúbọ wa lórúkọ Jésù alápọ̀nlé níwájú Ọlọ́run. Ọlọ́run á bu ọlá fún. Alápọ̀nlé o, àní ṣe lásán. Mo fẹ́ ká gbàdúrà yìí pẹ̀lú ìtara. A máa bèrè fún àánú ni o, torí àánú a máa ràn wá lọ́wọ́ nígbà tí ò bá sí nǹkan míì tá a dúró fún wa, tá a fọhùn fún wa. Àánú a máa fọhùn, àánú Ọlọ́run. Àánú Ọlọ́run ni wípé kì í ṣe wípé a kàn dédé gbé ẹ̀bi fáláre àrefẹ́lẹ́bi, irọ́. Kì í ṣe ọ̀pọ̀ rò bóyá àánú ó jẹ́ ohun tọ́lọ́run máa fi ń ṣe àìdá fún àwọn kan kó bá fi ṣe dáadáa fáwọn kan, irọ́. Àánú Ọlọ́run kò lòdì sí iṣẹ́ rere Ọlọ́run, kò sì lòdì sí wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run lódodo, kò lòdì sí òdodo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, lóòótọ́ àánú a máa ṣògo lórí ìtẹ́ ìdájọ́, àmọ́ àánú jẹ́ ohun tí ó máa mú kí Ọlọ́run wá ìdí mìíràn yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ wa láti fi dá wa lóhùn. Ọlọ́run á wá ìdí mìíràn nínú ara rẹ̀, nípa ara rẹ̀, tí a fi ṣètò ohun tó fẹ́ ṣètò fún wa yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ wa. Tí iṣẹ́ ọwọ́ wa bá lè gbé, tákọsílẹ̀ wa bá lè gbé, àánú á mú kó wo nǹkan míì mọ́ wa lára. Ohun tí àánú ń ṣe nìyẹn. Àánú ò lòdì sí òdodo Ọlọ́run. Ohun tí àánú ń ṣe ni pé á mú kí Ọlọ́run kó wá ìdí mìíràn nínú ara rẹ̀, nípa ara rẹ̀, tí a fi dá wa lóhùn. Ọmọ ìfẹ́ ká fi àánú gbàdúrà tó ró ṣeé ṣe kí iṣẹ́ ìsìn ọ̀pọ̀ wa má tó, tàbí kí ohun ìrúbọ wa níwájú Olúwa má tó. Kí ni mò ń sọ? Ó ṣeé ṣe kí ìfẹ́ wa sí Ọlọ́run káwa gan mọ̀ wípé ìfẹ́ ahọ́n ni, kò wá látọkàn. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ìfẹ́ tí ó la àágùn wa kọjá, kì í ṣe ìfẹ́ tó gbà wá lọ́kàn, tó gbà wá ní gbogbo ara, tó gbà ní gbogbo àyànmọ́. Kò tí ì dé ìpele yẹn. Bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí, Ọlọ́run nílò ìfẹ́ tó máa débẹ̀. Àwọn ìfẹ́ yẹn, àwọn tó fẹ́ràn Ọlọ́run báyẹn, àwọn ló ní ohun titun, àwọn la ṣètò ohun titun fún. Ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà nípa àánú fún ohun titun, nítorí pé àánú lè
mójú kúrò lára iṣẹ́ ọwọ́ wa àkọsílẹ̀ wa kó wá ìdí kan nínú Ọlọ́run